ìlú yìí mà lé kankan oúnjẹ wọn ebi ń pa wá gidi ni. Jagaban a ó ti ṣe èyí ṣe má wo wá o gbogbo nǹkan wọn Tinubu ebi dé o. Ìlú yìí mà lé kankan oúnjẹ wọn ebi ń pa wá gidi ni. Jagaban a ó ti ṣe èyí ṣe má wo wá o gbogbo nǹkan wọn Tinubu ebi dé o. Màsùnkún mọ́ ṣé bí o dìbò fún tẹ́lẹ̀ gan-an èmi ló dé tó fi ń rojọ́ sunkún kiri. Pẹtrólù wọn gáàsì wọn dísù wọn ó ebi dé Tinubu ìgbà rẹ lèyí o. Ìlú yìí mà lé kankan oúnjẹ wọn ebi ń pa wá gidi ni. Jagaban a ó ti ṣe èyí ṣe má wo wá o nǹkan wọn Tinubu ebi dé o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ìlú le koko bí ojú ẹja ìlú ọ̀kan bí irú èyí rí làwọn èèyàn ń ké wọ́n ní kí ló dé tó ń gbogbo ń gúnni lára bíi sọ́sọ́ ṣé bá a ti dìbò fọ́mọ ẹni òṣèré bẹ̀bẹ̀rẹ̀ kí wàá ló dé tí lálátọ́ lọ sókè ọ̀wálẹ̀ dojúmọ́ lówó oúnjẹ ń gbówó lérí gọbọi tá a sì ní bóúnjẹ bá ti kú nínú ìṣẹ́ tán iwájú lọ́lọ́kọ̀ yìí ń wà wá lọ ní àbẹ́yìn yóò sàn wá ní àbí yóò ní wá lára àwọn ìbéèrè agọ̀ lóríṣiríṣi ìbéèrè ọ̀tẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan ìdúnkokò mọ́ ni òlóǹkà á daṣẹ́ sílẹ̀ o a máa bájọba jà sílà kan bí ọmọ olódò dẹ́mọ́wọ́lẹ́ rántí ẹ̀ tí ń fi toothpick ta yín ẹran ó ń wò wá bá a ṣe ń japoró ẹran tó rò bọ́n mú àwọn tí ò dìbò fún pé yóò ṣe ṣe bá a ti rí ẹ mọ́ dìbò fún àwọn tó dìbò fún gan pàǹdà ń tá a dìbò fún kọ́ lè yí o àbámọ̀ ká má dìbò fún o ta lọ bá wá dìbò fún jàre òpònú aláìníyè nínú Peter Obi ni àbí Àtíkù who can handle this situation of this present country between them like Àkànbí ọmọ olódò dẹ we are too selfish in this country are you expecting magic even the greatest magician can never turn this country around Jésù ọmọ Màríà gan ò lè rí ṣe orílẹ̀-èdè yìí ti bàjẹ́ kọjá àfẹnusọ wèrè ló sì lè wo wèrè olóògùn ló lè sọkọ àbíkù àpòrò tó gbóná la fi wo oró ńlá sàn èso tó bá sì tóbi gbàǹdùgbàǹdù gọ̀gọ́ gbàǹdùgbàǹdù la fẹ́ ká Bọ́lá Tinubu is the best and right man for the job you must give him time and never judge him yet Ọbásanjọ́ lu ọdún mẹ́jọ tiẹ̀ Goodluck parí ọdún mẹ́jọ tọ̀gá Ìyáradúà Muhammadu Buhari gbìyànjú ó lu ọdún mẹ́jọ tiẹ̀ pérépéré ẹ gbọ́dọ̀ fi ara balẹ̀ ni o kájọ jẹ̀gbádùn ọdún mẹ́rin àkọ́kọ́ Bọ́lá Tinubu ẹ̀yẹ sunkún orí burúkú kiri propaganda òbí òṣìṣẹ́ Àtíkù Abubakar ti rìnrìn àjò yẹ̀yẹ́ ẹ̀ tán tribunal ti dájọ́ Supreme Court ti fọba lé àtẹni tó dùn má àtẹ̀yàn tí ò dùn mọ́ Bọ́lá Ahmed Tinubu is our president gbogbo ẹni tó lòun ọ̀gbà lẹ́rọ̀ ni gbogbo wọn ti ń gbà tìpátìkúùkù ẹjọ́ tó bá ti kú ní Supreme Court ó tún dààfin Ọlọ́run ò sì ráàyè ẹjọ́ ìdìbò Nàìjíríà ó fẹ́ bójú tó Israel àti Palestine ó ń wo ibi tí ọ̀rọ̀ Ukraine àti Russia ó yọrí sí ni gbogbo wa bá kónú ọkọ̀ tìpátìkúùkù ọdún mẹ́rin I am not here today to tell you the benefits of Tinubu's government tàbí láti wá fún ọ ní sùúrù tàbí ìfaradà ń pẹ́ kó tó lọ pokùnso ìbá sì wọ́ kó lọ kó sódò bó sì wọ́ kó gan mọ́ life wire so dìbò fún Tinubu ni do you believe in him sọ wà nínú àwọn tó dìtẹ̀ mọ́ ìpè láti ọ̀dọ̀ rẹ orúkọ aburú tẹ́ fún ọmọ olódò dẹ ẹ̀gàn yẹ̀yẹ́ àbùkù tẹ́ fi kan Jàgàbánù ogun àtọ̀tẹ̀ tó dìde sí ẹnìkan ṣoṣo èébú ọ̀rọ̀ àlùfàǹsá àtakò ojúkorojú tẹ́ ẹ ṣe fún ọkọ rẹ̀ mílẹ́kún ta lọ́ràn Bọ́lá Ahmed Tinubu dépò ààrẹ ṣé Yíbò ni ṣé Yorùbá ni ṣé Niger Delta ni Sáúsá ni ṣé Fúlàní ni àníta ni godfather Bọ́lá Tinubu sẹ́ the strongest politician of our time Jagaban godfather tí ò ní godfather one man battalion anirinláyà bí ìbọn ọkọ̀ olúwa rẹ̀ mílẹ́kún ààrẹ àkọ́kọ́ ní Nàìjíríà tí ò dépò by accident.
president ó ti múra lẹ̀ láti ọdún mọ́dún. Ìdìbò fún Àtíkù Abubakar ìbá jẹ́ ìdìbò fún gbèsè, ìdìbò fún looters, ìdìbò fún Peter Obi ìbá jẹ́ ìdìbò fún ìjàngbara àti ayé alábàtà àwọn ẹ̀yà Ìgbò. Ibi táwọn ẹ̀yà Ìgbò tẹ̀dó sí jákèjádò Nàìjíríà ìbá wà permanently allocated to them. Peter Obi was not coming in the interest of Nigeria but interest of a tribe. Fulani ṣiṣẹ́ in favour of Àtíkù Abubakar. Ẹ̀yà Ìgbò ṣiṣẹ́ for Peter Obi 101%. Ta ló ṣiṣẹ́ fún Àkànbí ọmọ olódò dẹ? Check your conscience as a Yorùbá man. Sọ rántí àtakò tó ṣe fún Tinubu. Obedience PDP láàrin ọmọ Yorùbá ń kọ́. Olórí burúkú èwo ni wàá ń pè Tinubu rig election ni. Níbo lọ́nà wo gbogbo nǹkan ló ṣiṣẹ́ tako Bọ́lá Ahmed Tinubu. Ìjọba tí ń bẹ lóde ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú alátakò àwọn tó ti ràn lọ́wọ́ rí ọmọ Yorùbá ẹgbẹ́ àwọn èèkàn láàrin àwùjọ. Bọ́lá Tinubu ò ní godfather, kò sí bọ́yá ẹyọ ẹnìkan o ẹgbẹ́ tàbí àjọ ẹ̀yà tàbí alágbára ìlú tó lè fi ọwọ́ sọ̀yà pé òun ló ń sọ Bọ́lá Tinubu dààrẹ nílẹ̀ Yorùbá. Àwọn ẹni tá a gbójú okùnlé ọ̀jẹ̀ ni a gbà. Almost gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá lọ́kọ̀yìn sí including Afẹ́nifẹ́re. Ayọ̀ Adébánjọ́ lòun ò ní gbà pé Bọ́lá Tinubu ò ní jàre lójú ẹ̀mí òun. Ní gbangba ni ní kọ̀rọ̀ wọ́n tù ú wọ́n rọ̀ ọ́ wọ́n bà á wọ́n bẹ bàbá tí ọ̀ràn tí àtúbọ̀ tán ọ̀fà akẹ́kọ̀ọ́rí o ọ̀takú wọn lé ní. Ó ní kàkà kó wọ́n tẹ̀lé Tinubu òun ọ̀yà bá Peter Obi lọ ó tèkì ọ̀rọ̀ ń pásánà ju bá a ṣe lérò lọ. Ayọ̀ Adébánjọ́ ń bá Tinubu jà títí dìsẹ̀yìn ni. Bákan náà ni Chief Bọ̀dé George ó ń tiẹ̀ ṣépè ọ̀tọ̀ lẹ́ẹ̀lẹ́lá pé bí Bọ́lá Tinubu bá jàre lójú oorun ni ó ní kò lè rí tíkẹ́ẹ̀tì gbà ní primary. Bọ́ bá wá gba tíkẹ́ẹ̀tì kò lè jàre. Bọ́ bá wọlé ìbò òun ọ̀yà sákò ní Nàìjíríà ni Bọ́lá Tinubu bá gba tíkẹ́ẹ̀tì o àló tún wọlé primary ńlọ́ba tún wọlé ìdìbò ààrẹ. Lábàbí Chief Bọ̀dé George léèrè pé níjó ní lílọ máa yá pé bọ́yá Ghana ló fẹ́ lọ ní àbí Togo, Amẹ́ríkà London ló fẹ́ lọ ní àbí Benin Republic. Ni bàbá bá tún pàlú ẹnu dáhùn ó ní níbo la tún fẹ́ kó wọn lọ pẹ̀lú ọjọ́ orí òun. Àkànbí na Ayọ̀ Adébánjọ́ mọ́lẹ̀ ọjẹ́rí Bọ̀dé George kò sí ní Tolúṣẹ́gun Ọbásanjọ́ ò ṣe tán. Tinubu lọ sọ́dọ̀ ẹ̀ fún consultation ọbẹ̀ àrẹ̀mọ́ kọjá gbàgbé ọ̀rọ̀ ànákalẹ̀ rẹ̀ nìkan bá ṣeré. Ọbásanjọ́ níbẹ̀ ẹ̀gún ta lódó tẹ́ ẹ lọ ata lọ́lọ́ ọláta ò ní torí ẹ̀kọ́ pàwàdà. Ó kéde àtìlẹ́yìn fún Peter Obi ní gbangba. Àwọn kan fẹ́ dojú democracy délẹ̀ láì tí ì parí election. Wọ́n ti ń pè fún interim government láì tí ì gbésí ìdìbò jáde. Àní àwọn kan ti ń kó àwọn ọmọ ẹgbẹ́ ajìjàngbara jọ lórí social media. In fact àwọn kan lọ Àbújá lọ́dọ̀ àwọn ológun wọ́n ní kó lógun ó wá gbàjọba. Well ǹjẹ́ a lè sọ wípé ààrẹ èèyàn tó gbé Bọ́lá Tinubu wọlé election láéláé irọ́ ni. Gbogbo oore lóore wọ́tọ̀ ńlọ́jà sí pàbó. Gbogbo àwọn tí Tinubu ràn lọ́wọ́ dépò ńlọ́kọ̀yìn sí oore pẹ́. Àṣírí Arẹ́gbẹ́ṣọlá ti gbàgbé oore àbí ọjọ́ òun kọ́ nìyí bí àná tó gba judgement. Ta ló wà lẹ́yìn oró baba Kàbírù tí kì í bá ṣàkànbí ọmọ olódò dẹ. Ipa tó kó nínú ayé Adams Òṣìṣẹ́ ọmọlẹ̀ òkèrè Olúṣẹ́gun Mímíkò Ìbíkúnlé Amósùn Káyọ̀dé Fáyẹmí Abíọ́lá Ajímọ̀bí tọ́lọ kọ́lọ̀ ń ọdẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí. Babáfẹ́mi Òjùdújọ̀yàn lójú yéye confrontation yẹn ga jù. Tìyẹmí Ọ̀sínbàjò lọ́jẹ́ kí n wá gbà wípé gbogbo ẹni Bọ́lá Tinubu gbẹ́ léyìn ló fi yín ọ̀hún gé Bọ́lá jẹ. Gbogbo ẹni tó fà lọ́wọ́ sókè lọ́kọ̀ pàkọ́ gbogbo ẹni tó nígbàgbọ́ nínú ẹ̀ ló dalẹ̀. Yẹmí Ọ̀sínbàjò of all people from nothing to something, from a lawyer to commissioner for justice to vice president for the period of 80 years ló ń bá tún gba tíkẹ́ẹ̀tì o against Bọ́lá Tinubu. Ọ̀pọ̀ youth tọ́jọ́ ọmọ Yorùbá ló ṣiṣẹ́ against Bọ́lá Tinubu. Wọ́n ní obedient làwọn o torí pé youth làwọn ń bá lọ due to propaganda tí Peter Obi tà fún wọn. Why are you now shouting? They play my fans. Àní tẹnitẹni èkìsà lọ́la tàn ẹni yẹn ọkàn yín o. Ọ̀pọ̀ celebrities tọ́jọ́ ọmọ Yorùbá ńlọ́kọ̀yìn sí Àkànbí ọmọ olódò dẹ àtàwọn olórin o àtàwọn skit makers. Gbogbo àwọn olórin ti Yíbò ńlọ́tẹ̀lé Peter Obi ní tiwọn. What a useless generation who doesn't appreciate what they have, who are too blind, sentimental and selfish to identify between the truth, realities and propaganda. Kílẹ̀ wá nǹkan rí mọ́nú fún o ẹni
pẹtrólù di 650 naira dísù di 1320 naira àti kí tún wá ní ìpínlẹ̀ Èkó dìbò tako Tinubu fún díẹ̀ ló kù omi fẹ́ẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu Sanwó-Olú lọ́wọ́ sí lábẹ́ amọ́mojú tí ò gbọ́dọ̀ lọ ìpínlẹ̀ Ọ̀ṣun ò dìbò fún Tinubu with that kò sẹ́ni tó lè fi ọwọ́ sọ̀yà pé Yorùbá ló gbé Bọ́lá Ahmed Tinubu wọlé táwọn Yíbò lọ́gàjò wọ́n kórìíra ẹ̀ wọ́n purọ́ mọ́ wọ́n dìtẹ̀ mọ́ ò gbọ́dọ̀ lẹ pósítà Tinubu ò gbọ́dọ̀ wọṣọ tí wọ́n ya Tinubu tàbí kọ APC sí lára nílẹ̀ Yíbò wọ́n campaign against ẹ̀ Chris Ngige Ọjì Ụzọkalu tí wọ́n jọ mọ ẹgbẹ́ òṣèlú APC gan wọ́n sọ bọ́ọ̀tì rẹ̀ ó wá wọlé tán Kalu ń pé òun ọ̀jẹ̀sẹ̀ ní president jẹ̀lì bábà ni jẹ́mílá jẹ̀lílì jẹ̀ǹdọ́ ń jẹ́ alágbo jẹ̀dí olómi gàrí Peter Obi lọ́jọba ìlú àwọn ẹ̀yà Ìgbò and with that kò sẹ́ni tó lè fi ọwọ́ sọ̀yà pé ẹ̀yà Ìgbò ló gbé Bọ́lá Ahmed Tinubu wọlé tá a bá wá ń sọ nípa Haúsá Fúlàní lókè ọya Bọ́lá Tinubu ò wọlé ní Yobe kò wọlé ní Gombe kò wọlé ní Adamawa Katsina tó jẹ́ ìpínlẹ̀ sitting president nígbà yẹn kò wọlé ní Bauchi Tinubu ò wọlé ní Plateau kò wọlé ní Kaduna Kebbi Sokoto Taraba ìpínlẹ̀ mẹ́wàá ni ò ti wọlé lókè ọya and with that a ò lè sọ wípé Haúsá Fúlàní òkè ọya ló gbé Bọ́lá Tinubu wọlé Àṣàrídòkú bọ́mọ̀ gbìyànjú gan o in fact akọni ni Dòkúbọ̀ lójú ìjà kí làwọn obedient ò fojú rẹ̀ rí tán wọ́n halẹ̀ mọ́ wọ́n dún koko mọ́ wọ́n ṣépè wọ́n yẹ̀yẹ́ síbẹ̀ Àṣàrí wọ́de ó campaign ní ìta gbangba fún Bọ́lá Ahmed Tinubu but unfortunately Peter Obi lọ wọlé ní Cross River àti ní Delta State with that Niger Delta wọn ò lè sọ pé àwọn làwọn gbé Tinubu wọlé middle belt ń kọjá re Muslim tíkẹ́ẹ̀tì kò jẹ́ ọ̀rọ̀wọ́ mú ní Plateau gbogbo àwọn pásítọ̀ èké ńlọ dìde tako Bọ́lá Tinubu ọ̀pọ̀ wèrè àwọn pásítọ̀ lónìí ò ní débẹ̀ olórí burúkú pásítọ̀ kan tiẹ̀ ní ó ní wọn ò ní búra fún ní May 29 èlò ọkọ rẹ̀ mẹ́jà dákọ̀ Apostle Johnson Sulaiman Primate Ayọ̀délé bàbá onífíṣà àgbáyé Pastor Vera Urobo Pastor Paul Eneshi Pastor Yakilome Prophet Emmanuel Chukwudi wọ́n ní Àtíkù Abubakar ni yóò wọlé Pastor Adéwálé tinú ìjọ Coming of Jesus Christ Ministry ó ní Àtíkù Abubakar ni yóò wọlé Reverend Shalom Kevin Akínbọ̀ látàkúrẹ́ ó ní Peter Obi ni yóò wọlé Pastor Christopher Olabisi ó ní Àtíkù Abubakar ni yóò wọlé Reverend Jerry Nwachukwu ó ní Peter Obi ni Chris Oyakilome ní the first candidate tí ṣe Tinubu is under the influence of a devil. The second candidate which was Atiku if you let him get into office you will have no country he would have sold your country. The third candidate there is fear of winning is afraid to win but the Lord will give him wings to fly. His name is in the Bible. Hope you've gotten your PVC. Prophet Faleyemo Ọlágoróyè ó ní Bọ́lá Tinubu ò lè wọlé láéláé wèrè kan tiẹ̀ ní bọ́ bá wọlé ó lóun ó di baba aláwo àwọn olórí burúkú ẹranko gbogbo tọ́lọ́hún òpè tọ́jẹ́ pé ikùn ló pè wọ́n sọ orí pẹpẹ business center tí wọ́n ń pè ní ṣọ́ọ̀ṣì di campaign center bí wọ́n ṣe lo gbogbo agbára wọn tó bí wọ́n ṣe lo èrò tí ń bẹ lẹ́yìn wọn tó Àkànbí ọmọ olódò dẹ́yẹn kọ́ńdúkọ́ńdú wọlé ni and with that kò sẹ́ni tó lè pín ẹ̀sìn ló gbé Bọ́lá Tinubu wọlé àwọn kan bá gbìyànjú gan wọ́n fẹ́ yọwọ́ kílàńkó Tinubu náà wò tán gan-an ó ní ṣe ẹ̀ má dín ní ó ní ẹgbẹ́ kínní iwájọ́ èmi lọ́kàn nìdálóró Fúlàní àṣepọ̀ orópa ní bá ń pọ̀ sí bí wọ́n ṣe ń wọnú ìlú ni wọ́n ń pààyàn púpọ̀ ni wọ́n ń jí àwọn ọmọ iléèwé kó ìbò ń bọ̀ lójú ọ̀nà làwọn aṣù daṣẹ́ sílẹ̀ wọ́n gbélẹ̀kùn ilé ẹ̀kọ́ tì kàkà kí ń gègé ọ̀yanjú ọ̀rọ̀ ọkàn tó ń rúná sí ni gbogbo ẹ̀ kí wọ́n má bàa dìbò fún Bọ́lá Tinubu gbogbo pọ́lísì lọ́wọ́ kì í gẹ̀ẹ́sì Tinubu Emefiele the actor ó dojú Nàìjíríà rú gbùdùgbùdù ó kọ́kọ́ yọwọ́ cashless policy ọlá gbọ́dọ̀ gbówó rìn mọ́
wọ́n dín iye tá a gbọ́dọ̀ gbà lẹ́nu ATM kù lẹ́yìn ẹ̀ lọ́pa owó láró kò sì kó kalẹ̀ ká tún rówó ná lẹ́yìn tó ti gba èyí tó wà lọ́wọ́ wa ìnira tá a wí ọ̀hún kọjá bẹ́ẹ̀ o sísùn làwọn èèyàn sùn sí báńkì 1000 naira la fi ń gba 5000 naira gbogbo ìlú dàrú kò fararọ NNPC ọ̀ràn Tinubu lọ́wọ́ elégbélé kí ò rẹpẹtẹ nílé epo pẹtrólù tún gbówó lérí àwọn oníná mọ̀nàmọ́ná ní national grid collapse gbogbo ìwọ̀nyí ń wáyé tẹ̀léra wọn ni ní gẹ́ngẹ́rẹ́ tó kù kádìbò ààrẹ Àkànbí ọmọ olódò dẹ́mọ gbogbo ẹ̀ ó ní ẹ̀bá àpá owó láró ẹ̀bá àkó náírà kúrò nílẹ̀ ẹ̀bá àtìlé epo pa ẹ̀bá àpá gbogbo iná fódìdí ọdún a máa dìbò a sì máa wọlé inú Buhari ọdún kí Tinubu ọjà rẹ party chairman numujoka consensus jáde kí wọ́n lè faláwànù kalẹ̀ ọkàn gbogbo yín ò ní balẹ̀ àṣẹ̀ṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni bọ́ bá wù yín kẹ́ ẹ sunkún mọ́ níwọ̀n ìbá sì wù yín kẹ́ ẹ tún fi pọ̀ lókì kẹ́ ẹ tún jìyà mọ́pọ̀mọ́pọ́n méètè owó òsí lóde iṣẹ́ ọ̀yá oúnjẹ àti gbogbo nǹkan gbówó lérí gọbọi pẹtrólù di 650 naira dísù 1320 naira ẹ farabalẹ̀ kájọ gbádùn ìjọba tí ń bẹ lóde ó dìbò fún kí ló fa ẹkún kí ló fariwo gbogbo ẹ̀yin tí ń béèrè aṣíwájú bloggers wọ́n ń bẹ láyé wọ́n wà láàyè wọ́n ti ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe lásìkò tó yẹ ṣe la fẹ́nọ́fẹ́ndọ̀ campaign ṣàtìlẹ́yìn fún Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódò dẹ tá a nígbàgbọ́ tó dọ́sọ̀ nínú ẹ̀ láì máìdí ariwo tiẹ̀ torí pé ìwọ kọ́ ló gbé wọlé ṣe ni kọ́ ọmọ fi ẹ̀jẹ̀ ríro para rẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ńlọsọ Tinubu dà rẹ̀ Tinubu bọ́ lọ́wọ́ onígò dúdú Àbáṣà oyè bọ́ lọ́wọ́ ìdìmọ̀lú Ayọ̀ Adébánjọ ọbọ̀ kù lọ́wọ́ ogun ojúkojú látọ̀dọ̀ Bọ̀dé Jọ́ọ̀jì ogun ìdìmọ̀lú lọ́wọ́ bàbá Ìyábọ̀ ọjàjàyè lọ́wọ́ ẹjọ́ ojoojúmọ́ lọ́dọ̀ Gani Fáwẹ̀hìnmí ìdìmọ̀lú àwọn kàbá lórí primary election Bọ́lá Tinubu jàjàyè lọ́wọ́ ogun àti ọfà orí social media ọjàjàyè lọ́wọ́ Arise TV àjàyè kù lọ́wọ́ Emefiele anti-people policies àjàyè kù lọ́wọ́ àwọn pastor bishop reverend general overseer èké àtàwọn prophet of doom lásán ọjàjàyè kù lọ́wọ́ presidential election kò kú sọ́nà nínú ẹjọ́ oríṣiríṣi kí wọ́n má bàa búra fún àjàyè lọ́wọ́ ogun obedient àjàyè lọ́wọ́ ogun Peter Obi àti Àtíkù Abubakar Tinubu jàjàyè kù lọ́wọ́ ogun Chicago State University ọjàjàyè kù lọ́wọ́ ogun tribunal ọjàjàyè lọ́wọ́ ogun Supreme Court Tinubu jàjàyè lọ́wọ́ ogun elénìní alárùká adọ́ranmọ́ aparọ́mọ́ni takoni ọ̀tá ilé ọ̀tá òde lóòótọ́ ni mo wé fún ọ pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń sin Ọlọ́run òdodo and that is the reason why I called him Jagaban Godfather tí ò ní Godfather stop hating people without reason kí ló fẹ́ kórìíra ọmọlàkejì tiẹ̀ fún kí lẹ fẹ́ gbà nínú ìkórìíra ta lọ́sẹ̀ ọ́ kí ló dé tó lè ṣàforíjì fẹ́ni tó gbà pọ̀ sí ọ́ well wàhálà ilé ayé tiẹ̀ nu if you hate me a jẹ́ pé ìdùnnú tèmi ni ìbànújẹ́ tiẹ̀ ni ayọ̀ ni tèmi ọ̀tá ayé mi ló ní ìbànújẹ́ Àkàndá for now n ó kéde ọ̀rọ̀ mi bá kọ̀ máa tún fà á yọ láìpẹ́ rárá ẹ láìkè kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko TV àti Awíkonko TV live ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Awíkonko TV live bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.